òun rúgbó bọ̀ o wọ́n ti wo ọ́fíìsì polongo ìbò ààrẹ Tinubu nípínlẹ̀ Benue. Ìjà tí ọ̀tẹ̀ òṣèlú ti ń rúgbó bọ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe wo ọ́fíìsì polongo ìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà ní Makurdi nípínlẹ̀ Benue. Iléeṣẹ́ tó ń rí sí ààtò àyíká nípínlẹ̀ náà la gbọ́ pé wọ́n gbé ìgbésẹ̀ yìí. Ilé ìpolongo ìbò ọ̀hún tó tún jẹ́ ọ́fíìsì àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n wó ọgbà rẹ̀ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ọ́fíìsì tuntun ọ̀hún ni wọ́n ṣí aṣọ lójú rẹ̀ lọ́sẹ̀ tó kọjá tí àwọn olólùfẹ́ Tinubu sì péjọ síbẹ̀. Ọ́fíìsì ọ̀hún ló tún jẹ́ ibi tí wọn yóò ti máa ṣèpàdé àti ìjíròrò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ APC ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ti wó o lulẹ̀ báyìí. Ìjọba ìpínlẹ̀ Benue ti wá ní kò ní ọwọ́ òṣèlú kankan nínú àtẹ̀jáde kan látọwọ́ akọ̀ròyìn àgbà fún gómìnà Kúlà Tẹ́sò. Ó ní gómìnà ìpínlẹ̀ náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú wíwó ọgbà ọ́fíìsì náà o. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu bí àwọn kan ṣe ń sọ ọ̀rọ̀ pé ọwọ́ kan òṣèlú ló nínú.